now ẹ̀yin tèmi ẹja mọ́ mú lẹ́yọ kọ̀ọ̀kan torí tí n bá ní n kó gbogbo ẹ̀ papọ̀ ọ̀pọ̀lọpọ̀ ni ò ní wò tán yóò sì gùn díẹ̀ mi ò sì fẹ́ kó gùn so mo fẹ́ gé pépèpé fídíò mo fẹ́ mọ̀ sọ̀rọ̀ lé lórí ń sọ tọkọ lọ́tọ̀ ti ìyàwó àkọ́kọ́ àti ìyàwó ẹ̀kejì ẹ jẹ́ n kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí ọkọ ṣé ẹ rí tá a bá ń sọ wípé àwọn ọkùnrin majority wọ́n nífẹ̀ẹ́ ara wọn orí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni ò mọ n tí ń ṣe ìjọ́ táwọn obìnrin sì fẹ́ gbọ́n èmi gẹ́gẹ́ bí ẹnìkan kò tí ì yé mi torí ìbéèrè máa mọ̀ bèrè lọ́wọ́ ara mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ẹ rí wípé ìyàwó àkọ́kọ́ tí màá sọ wọ́n níyàwó àkọ́kọ́ àwọn ti kú àbí bẹ́ẹ̀ kọ́ ẹ mọ́ gbàgbé pé kíyàwó àkọ́kọ́ tó kú wọ́n fẹ́ yàwó lé o ìgbà tí ìyàwó àkọ́kọ́ kú àwọn Yorùbá níjọ́ abá kú láàdèrè ni wọ́n tó rí wípé ìyàwó àwọn is a good wife ìyàwó àwọn ìgbà kan àwo kan náà ṣẹ̀ṣẹ̀ wá ń wá ẹni tó dàbí ìyàwó wọn tó kú yẹn sókù ní ìsìn ẹni ẹlẹ́ni ti fi kú sàgbà kò ṣeé sọ wípé kílẹ̀ tiẹ̀ dojúkọ nínú ìgbéyàwó yẹn gan kò sẹ́ni tá a fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ ìyẹn kan lọ́hùn púpọ̀ ẹni tán fẹ́ lé woman tó kú yẹn ó ti bá tiẹ̀ lọ lẹ́yìn woman yẹn àwọn tún rí ọlọ́mọge kan táwọn tún fẹ́ bọ̀ àwọn wò pé sí ọlọ́mọge yìí yóò lè bá wọn tọ́jú ọmọ àwọn ọmọ tí ìyàwó wọn tó first wife wọn tó bí sílẹ̀ wọ́n ní reason nìyẹn tí ò jẹ́ káwọn fi ọlọ́mọge nígbà wá pàdé èlé tó jẹ́ yàálé yìí wọ́n wá rí wípé bóyá stature ni pẹ̀lú wà pẹ̀lú gbogbo ẹ̀ wọ́n ló jọ ìyàwó àwọn tó kú ìwà kan náà jọ ní ìgbà kan àwo kan wọ́n ní reason táwọn ṣe fẹ́ nu ìgbà táwọn fẹ́ délé tán oníwà rẹ̀ change lẹ́yìn ìgbà yẹn ẹni tán ti wá kọnu ìfẹ́ sí fún bí ọdún mẹ́rin kan tó fẹ́ ìyàwó tó wà nínú ilé wọn tún padà lọ sọ́dọ̀ ọ̀yún wọn nígbà tí ìwà rẹ̀ change làwọn fi padà lọ sọ́dọ̀ eléhùn làwọn náà tún fi padà tún lọ fẹ́ ìyẹn náà ibi tí mo wá ń lọ gan nu tẹ́ ẹ bá ń ṣe ní méjì mẹ́ta ní ìsìn kò ti di bíi mélòó ńlẹ̀ kò ti di bíi mélòó ìkan ti kú wọ́n fẹ́ kan lé ó ti lọ wọ́n fẹ́ single lady kan kó tó wá kan ìyálé ilé tí ń kílèmù ìyálé nìsín kó tó wá kan ìyàwó ó di 5 láláì sọ ilé tó àwọn tó tún wà lójú ọ̀nà báyìí àbí ilé tó tiẹ̀ jẹ́ bóyá sì tún ti gbẹ́ lòmíì sílé ni àlórí àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò pé ẹ wá rí i pé màá yìí kò ready is not ready to face any challenges in marriage òun mọ lọ wábi tó tutù tí ó bá sí ni kò ready wípé ókè ìwà tiẹ̀ tí wọ́n ń gbé bọ̀ rèé o jẹ́ àfijọ tọ̀dọ̀ mi o jẹ́ àpàdé ní mídú o tí wọ́n bá àjọ sí tiẹ̀ báyìí kémi náà àjọ sí tèmi báyìí kínú ilé wa kó lè dùn kó lè lárinrin ẹ rí i pé máa yí òráyé rẹ̀ tí wọ́n bá ti hùwà kan tí ò bá ti láìkì nítorí lọ́ọ́ mẹ́lòmíì ń tanù nígbà obìnrin pọ̀ náà fi sọ pé obìnrin pọ̀ ju ọkùnrin lọ nígbà òsè pé bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ àbí nígbà obìnrin pọ̀ so this man is not ready to fix anything with any woman tí wọ́n bá ti ṣe náà gbọ́nàgbọ́n ó lọ síta tó lọ mẹ́lòmíì nù peace of mind tiẹ̀ ló ṣe kókó fún un ó wà selfish kò kí ẹ̀ ìbá àwa kó gbogbo yín sí ọ́ndà òrùlé kan ìbá àwa máa fẹ́ gbogbo yín kẹ́ máa ṣe gbàásgbòs kò kàn kò kí ẹ̀ torí nínú ọ̀rọ̀ tán sọ kalẹ̀ yẹn ẹ ti rí yẹn wípé wọn ò kí ẹ̀ àwọn náà ò ready fún marriage àwọn náà fẹ́ mọ ọbẹ̀ àtètè káàkiri ni ẹ gbàgbé wípé ẹlòmíì ò ní bí ò bá ti débi tí ó ti sí bí ó ti ṣẹrù kalẹ̀ èyàn ní sọ ẹrù kalẹ̀ náà ẹ gbàgbé nípa tí máa yí òkanlẹ̀ nìkan ṣe ń wá mú orí àwọn obìnrin ń fi ń gbára wọn and I'm very sure pé yóò tún ti lẹ́lòmíì tó tún fẹ́ kó wọlé bá àwọn ò títún lọ́bì láti fẹ́ yóò tún ti ní ẹlòmíì títún lọ́bì láti fẹ́ bó ṣe wà yẹn ìwọ nìkan kí ni éèjì wọn tá a ti ń ka bíi 5 lẹ̀ ìgbà tí ìyàwó kú tán náà tó rí i pé ìwà ìyàwó dáa tẹ́ ẹ bá rí àwọn tó súnmọ́ wọn ẹ lọ béèrè pé kí ni ìyàwó yẹn dojúkọ and that is the reason why tá a fi máa sọ pé tó o bá fẹ́ divorce lọ́kùnrin
jọ wò dáadáa. Ìyàwó rẹ̀ kú ni wíńdò wà ní, ìyẹn ò túmọ̀ sí wípé ogun ayé gan ló pa ìyàwó. Ogun tí ọkùnrin mi ń gbé ti obìnrin àti ẹbí obìnrin, ó tó kẹ́mi ó bọ́ lára rẹ̀. Lọ ṣe investigation rẹ dáadáa. Wò ọ̀ lè rí ẹni tí ọkùnrin tó wà òkè. Mi ò sọ pé obìnrin mi náà ìfàyọ̀ fọ́ o. Obìnrin láìkì ìgbádùn. Wo obìnrin ò lè wà níbi tó ti ń fi ọwọ́ kan oyin sí lẹ́nu kó wá ní òun fẹ́ kú òun bẹ̀. Má jẹ́ ń tàn ọ́. Gbogbo agbára ni ó sà láti fi wà ń bẹ̀. Ẹ wá rí wípé àwọn méjèèjì náà tán tuntun lọ sàsíra wọn yìí, wọ́n ti kúrò lọ́dọ̀ rẹ̀ o. Wọ́n ti kúrò lọ́dọ̀ máa yẹn o. Wọ́n ti kúrò ń bẹ̀ o. Ẹ dẹ̀ rí wípé ó ṣeéṣe kó jẹ́ wípé ìyàwó yẹn ẹ mọ̀ pé òun wá òkè ó lówó lọ́wọ́. Ẹ̀yin àwọn ọkùnrin tó bá dẹ̀ ti rí báyìí wọ́n máa ń ṣe comparison gan. Wọ́n máa fi obìnrin tán compare wọnú ilé ni iṣẹ́ wọn nù. So máa yí gan fúnra lára rẹ̀ to me kò tó ọkọ ṣe. Ẹni tó náà máa ń wábi tó tutù tí máa ń bá sí ni obìnrin lèmi mọ̀ tí máa ń ṣe báwọn. Ẹni tí máa ń wábi tó tutù tí máa ń bá sí ni. Ẹni tí òun kí ẹ̀ ni kò kí ẹ̀ ń pa finish kò kí ẹ̀ ń pa pé obìnrin òun kàn wò pé bí ìgbà téèyàn bá mú obìnrin lórí street ló ń lọ nílọ náwó gan ní tiẹ̀. Kọ́lọ́n kó ṣàánú. Ẹ bá mi pàdé ní part 2 Alájìkẹ́rin iná. Ẹ bá ń like, comment, ẹ share. Ó dàbọ̀.